Orúkọ mi ni Ayọ̀bánkálẹ̀ Ewébí yìí. Mo kí gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin obìnrin pátápátá káàkiri àgbáyé, àti obìnrin ilẹ̀ Yorùbá àti obìnrin lókè òkun, gbogbo wa ni mo kí níjọ́ tí a bá bí ọmọ sáyé. Yálà kó jẹ́ ọkùnrin ni tàbí obìnrin. Tó bá jẹ́ obìnrin ni wọ́n bí, wọ́n á ní ọwọ́ ẹ̀rọ̀ ló mú wá, ẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ní tìgbín, á tù, á bà, á rọ̀ fún wa o. Ẹ̀yin obìnrin lágbàáyé mo kí yín o. Ẹ jẹ́ ká tọ́jú àwọn ọkọ wa, ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa, ẹ jẹ́ ká tọ́jú ara wa pàápàá ní àkókò yìí tí gbogbo nǹkan rí bó ṣe rí yìí. Ẹ má jẹ́ ká fi ronú para wa o. Ẹ má dẹ̀ jẹ́ ká fi kanra ti àwọn baálé wa síta. Ẹ má dẹ̀ jẹ́ ká fi ìkanra mọ́ àwọn ọmọ wa, káwọn ọmọ máa ronú pé ìyá àwọn oníkanra ni. Òní ní àyájọ́ obìnrin lágbàáyé, International Women's Day. I celebrate all women. My name is Ayọ̀bánkálẹ̀ Ewébí. I welcome you to this event. Star Women Ambassadors of Nigeria. We are celebrating Women's Day, International Women's Day. Let's go.
ní oníṣòfò.